káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Ó yá ẹni ìṣó ní Kwara. Yes, àwọn dúró de mọ́tò. À ń gbà tí ń gbéra fẹ́ máa lọ sí Ìlọrin, sí Kwara State to go amend the Kakaki Olódùmarè Májàsọ́lá. Ìgbòho dé, ààbò dé, ìmọ́lẹ̀ dé. Kò ní sí ewu. Ọmọ onílẹ̀ ló lólẹ̀. Àjòjì ẹ paradà o. Yes. Àwa ti múra tán o. Ẹ wo ṣe rí. Bàbá Èkìtì náà gbé nǹkan pààyàn ṣe rí. Ṣé ń wo? Àìgbẹ́dọ̀ má ṣe ni. Bẹ́ẹ̀ ni, àìgbẹ́dọ̀ má ṣe ni. Torí tí baálé ilé ò bá ti dáàbò bo ilé ẹ̀. Ìran kàlàǹbàṣí ènìyàn á balẹ̀ ọ̀njẹ́. Àti gbogbo ẹ̀yin ọmọ Kwara State àti olùgbé Kwara State ẹ kú àfojúsọ́nà. Májàsọ́lá ń bọ̀. Good morning, mo kí yín, mo kí yín. Mo ń dóde mọ́tò ni, àwa máa wọ mọ́tò lọ ni, kò sí ní tó máa ṣẹlẹ̀, kò sí ní tí ó ṣẹlẹ̀. Á dára fún gbogbo wa, ojú òní tiwa o. Mò ń fàkókò yìí pé gbogbo wa ẹja jọ pàdé ní Kwara State. Ààbò ni o, fún ààbò. Mo sọ lánàá, mo ní wíwá tí Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣà ń bọ̀ ní Kwara State. Ní ilẹ̀ Ìgbómìnà, ó ń kóre bọ̀ ni, ó ń kó ààbò bọ̀, ó ń kó ayọ̀ bọ̀, ó ń kó ìdùnnú bọ̀. Kò dàbí tàwọn kan tó wá tó jẹ́ pé ìpọ́njú làwọn kó wọlé, ìdààmú. Níbi gbogbo tí ọmọ Adéyẹmọ bá ń lọ, ó máa ń káyọ̀ wọlé ní ó tún máa ń fi ayọ̀ sílẹ̀ fún wọn. Ẹ béèrè lọ́wọ́ àwọn tí Kogi. Ẹ béèrè ní gbogbo ìlú tí ọmọ Adéyẹmọ bá ti lọ. Torí ìfẹ́ ìran rẹ̀ ń bẹ nínú ọkàn rẹ̀. That is why he volunteered himself to serve the Yoruba people, to defend the Yoruba people. Ẹ ti mọ Òjó, ẹ ti mọ Àìná, ẹ ti mẹni tó ń parọ́, ẹ dẹ̀ ti mẹni tó ń ṣe òdodo, ẹ ti mẹni tó lè ṣe, ẹ ti mẹni tó jẹ́ pé ó wálé ayé wá deliver information ni. Ẹ ti mọ abọ́ rẹ̀ tí ń pera rẹ̀ lólórí ogun. Ẹ má bẹ̀rù. Mo sọ ní àná ní àbí ìjẹta. Mo ní àdúrà ní kẹ́ máa fi ran Májàsọ́lá lọ́wọ́. Àtàwọn tá à ń tẹ̀lé lẹ́yìn. Àti gbogbo ẹnikẹ́ni tó sọ pé ìran Yorùbá ṣẹ́ àwọn àjòjì ò ní gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Ẹ má bá dúrà ràn wá lọ́wọ́. Ìrànlọ́wọ́ àkọ́kọ́ tẹ́ lè ṣe fún wa nìyẹn. Yes. Tán bá sọ wípé àníṣẹ́. Kí làbùrú iṣẹ́ tẹ̀yìn ṣe tí òfin fọkàn balẹ̀ ṣe? Kí láǹfààní ilé tẹ̀nìyàn kọ́ tí wọn ò jẹ́ ó fi àlàáfíà gbé? Kí láǹfààní oko tẹ̀nìyàn ní tí àwọn arábí wá tí wọ́n á fò lè jàyàn? We must defend our land. We must say no to evil people. We must let them know that the land belongs to us. Ẹ̀yin tẹ́ ẹ bá ti múra ẹ máa múra o. Àwọn tí ìlara ń bájà. Irú ẹ kò tí bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀rù tí ń bà wọ́n. Ẹni tó pè mí ní àárọ̀ yìí tó jẹ́ kínú mi máa dùn pé number 1 mo jẹ́ Yorùbá. Number 2 mo tò sẹ́yìn ẹni tí Ọlọ́run ọba mi rán.
ẹ máa yẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ti ṣubú ẹ máa yẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ tójú kòkòrò owó tó ti lé dànù tó ti jẹjẹkújẹ pé mo tò sẹ́yìn ẹni tọ́lọ́run ọba mìíràn ìyá yẹn ní bàbá àwọn kàlàmbà sí èèyàn yìí wọ́n máa ń palẹ̀ ẹ̀ mọ́ wọ́n máa kàn gbọ́ pé Sunday Igboho ń bọ̀ máa ní Sunday Igboho màdẹ̀ tí ìdè tí wọ́n ti ń palẹ̀ ẹ̀ mọ́ mo ní bó ṣe máa ń rí nìyẹn ìgbà tá a lọ sí Kogi náà bó ṣe ṣe nìyẹn wọ́n gbọ́ pé Sunday Igboho ń bọ̀ oníkálukú wọn fẹsẹ̀ fẹ́ ni oníkálukú wọn para mọ́ ni àmọ́ oníṣẹ́ ìgbówó kan ni pé bí iná bá wọlé o òkùnkùn á lọ bí iná bá wọlé o òkùnkùn á lọ ìmọ́lẹ̀ dé bí iná bá wọlé o òkùnkùn á lọ bí iná bá wọlé o òkùnkùn á lọ ìmọ́lẹ̀ dé ìmọ́lẹ̀ lọ́mọ Adéyẹmọ òkùnkùn gbọ́dọ̀ paradà ìmọ́lẹ̀ lọ́mọ Adéyẹmọ òkùnkùn gbọ́dọ̀ paradà ó kájú ẹ̀ ni lọ́lọ́run ọba mi fi wò ó mo sọ fún yín lánàá mo ní kéèyàn tó wọnú ògùn àlàǹkankan kọjá kọ́lọ́run ọba mi tó ràn yàn níṣẹ́ sí èèyàn ìran èèyàn kọ́lọ́run tó lò yàn àlàǹkankan kọjá àìmọye tribulation temptation tí sí májàsọ́lá tó là kọjá lọ́dọ̀ Olódùmarè is called excellent lọ́lọ́run wá depend lé lórí pé irú eléyìí ṣe é lò ẹ̀túyàyà jáde síta ẹ̀yin olùgbé Kwara State ẹ̀yin ọmọ ìgbómìnà á dára fún yín kò ní bàjẹ́ fún yín o ẹ má wo tàwọn onílára o ẹ má wo tàwọn onílára oko tó bá rèwù kan lọ máa sọ ẹ má wo tàwọn onílára tábà fẹ́ bá yín jà ẹ má bá wọn jà dàbí ti dà ní wọ́n àwọn èèyàn mọ̀ wọ́n ní dàlúrú àwọn èèyàn mọ̀ wọ́n ní pé wọn ò lè ṣe ṣùgbọ́n wọ́n fẹ́ dí ẹni tó lè ṣe wọ́n fẹ́ dí lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ní ìran rere fún ìran yín ẹ̀yin tẹ́ ẹ ti ríra yín gẹ́gẹ́ bí ìkan pàtàkì nínú àwọn tí ó jẹ́ alábàápín nínú ìrù ẹkùn má bá gbé jà wá ẹ má dá wọn lóhùn ẹ máa sọ fún wọn pé ìrù ẹkùn yìí ṣe oníjàgídíjàgan ẹ máa ṣe kí ni ẹ máa jẹ́ kán mọ̀ pé ìrù ẹkùn àwa yìí ṣe oníjàgídíjàgan àlàáfíà ìlú làwa mú wá ẹ máa jẹ́ kó yé wọn pé ìrù ẹkùn kì í dalé onílérú kì í dẹbí rú ẹ máa sọ fún wọn pé ìrù ẹkùn kì í ya tọkọ-tìyàwó ìrù ẹkùn máa ń tòlú ni tẹ́ bá ń gbọ́ asòdédèrò ìrù ẹkùn ló yẹ ká máa pè bẹ́ẹ̀ tẹ́ gbọ́ mi ẹni kọ lẹ́tà kó máa kọ lẹ́tà mo ti sọ nínú ọ̀rọ̀ mi nígbà kan rí tí iléeṣẹ́ kan bá fẹ́ gbà yàn sí iṣẹ́ ó lè jẹ́ ààyè méjì tàbí èèyàn márùn-ún náà nílò ń bẹ̀ ìgbà míì ó máa jẹ́ bí èèyàn kan lẹ́tà lè máa lọ bí 1 million wọ́n máa wo ìwé lẹ́tà tó ní kálukú kọ lẹ́tà tó ní kálukú kọ náà máa fi mẹni tó kọ lífà ẹ̀ ẹ̀fẹ́ jẹ́ kí Gani máa kọ lẹ́tà ẹ̀ lọ all the governor know the 5 governors know that he did not qualify for the work all the 5 governors know that he can't secure the Yoruba land all the 5 governors know this man is looking for money he's looking for what money ẹ jẹ́ àtúwò state kan tó fàmọ́ra tó fi jẹ́ kọ̀mándà àmọ̀tẹ́kùn ẹ jẹ́ béèrè lọ́wọ́ ara wa pé kí ni achievement wọn kí ni achievement yẹ ní Ọ̀yọ́ state tó jẹ́ àmọ̀tẹ́kùn tó jẹ́ kọ̀mándà àmọ̀tẹ́kùn lé lórí abẹ́ẹ̀ rí pé ibi tó bá ń lọ sí tí
tí wọ́n kùn ní Àmọ̀tẹ́kùn ló ń ṣáájú. He is a commander of Àmọ̀tẹ́kùn in Oyo State. Ṣèyí Mákindé embrace ẹ̀, ó fàmọ́ra gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́. What is the achievement of this man? Àwọn ìjọba ló rán wọn, àwọn ìjọba ló dà wọ́n síta o. Gbogbo ohun tẹ́ ń gbọ́ yẹ ìjọba ló ní ká máa sọ o. Ohun tó ní ká ẹni a bá parọ́ mọ́ àwọn èèyàn máa mọ̀ pé irọ́ náà pamọ́ eléyìí. Ẹni ọ̀rọ̀ rẹ̀ tó bá dẹ̀ sọ̀rọ̀ rẹ̀ síta pé ohun tí lágbájá sọ yẹ òdodo ọ̀rọ̀ ni bó ṣe rí ló ṣe sọ. Your record will speak for you. People see your achievement and people starting praising you. If people see your failure, people started condemn you. Mo ní mo máa ṣèwé I go do book, I go create book, ṣe ìwé. Ẹ jẹ́ kó máa kọ lẹ́tà. Àwọn ìjọba yẹn mọ̀, àwọn márààrún yẹn mọ̀ pé he cannot offer them anything. Ká gbé kó nínú eré, ká gbé wá sí òótọ́. What is the achievement of Àmọ̀tẹ́kùn in Oyo State? Foul, failure. Nígbà tí gómìnà jáde síta pé òun ti lose more than 300 Àmọ̀tẹ́kùn lọ́wọ́ àwọn what? Àwọn terrorists. Àmọ̀tẹ́kùn is in Ekiti. Àmọ̀tẹ́kùn is in Ondo, in Ọ̀ṣun. They did not have that record pé àwọn lose more than 300 because wọ́n fi ẹni tó capable sí ipò yẹn. Ẹni tó lè ṣe ohun tí ènìyàn máa ń ṣe. Wọ́n gbéṣẹ́ bíríkìlà fún kápẹ́ńtà. Wọ́n gbéṣẹ́ abọ́rẹ̀ fún babaláwo fún jagunjagun. Wọ́n gbéṣẹ́ jagunjagun fún abọ́rẹ̀. All the Yoruba state that have Àmọ̀tẹ́kùn. Àwọn Àmọ̀tẹ́kùn Ondo, they score excellent, they perform excellent. Torí wípé ẹni tí nígbà yí àkétí ẹni tó fi jẹ kọ̀mándà wọn ex-military officer ni. He know about war. He can face war. He know the right time to strike. Ṣùgbọ́n ẹni tẹ́ pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò yín tó ń lára ìrù ẹkùn tó torí ìrù ẹkùn tó ya wèrè sígboro wọ́n fi jẹ́ kọ̀mándà Ògùn Ọ̀yọ́. Kí ni rẹ́kọ̀dù wọn ní Ọ̀yọ́? Kí ni achievement wọn ní Ọ̀yọ́? Kí náà lè tọ́ka sí ní Ọ̀yọ́? The governor come up that they lost more than 300. So to be sincere to ourselves, ìkórìtà ẹ má jẹ́ ká máa tara wa jẹ mọ́. Ìyẹn kí wá lọ Olúgbó, ẹ̀yin náà ti máa rí fídíò yẹ. Olú Ọ̀dàn, kíní kankan, gbogbo àwọn tó dàlú ìlú, kíní kan mú wọn. Ondo máa lálùbáríkà. Ṣé àlùbáríkà wà nínú láńgbèjì táwọn onílẹ̀ gbọ́? Má ṣe jẹ́ kán tàn ẹ́ jẹ o. Má ṣe jẹ́ kán tàn ẹ́ jẹ. Kúrọ́kúrọ́ kú lójú eérú. Ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wó. Ìrìn ló máa wó. Ìlara yẹn la ní kẹ́ mú kúrò. Ngbà dẹ́dẹ́ tó sọ pé ìlara lẹ́ẹ̀ máa ṣe. Gbogbo ẹni bá ti ń ṣe lára wọ́n máa ń dèrò ẹ̀yìn ni. Torí wọn ò ní dúráyè gbọ́ títí wọn. Ẹni tẹ̀ ń lé àdẹ̀ máa tẹ̀síwájú ẹ̀yìn àwọn ọmọ rẹ̀ yìí. Òun ló dín fá fún Sunday Igboho. Nígbà tí Sunday Igboho ti kọ̀lé ọ̀run ń bọ̀ wálé ayé. Wọ́n ní ilé ayé tó ń lọ yìí o. Ó lọ ta púpọ̀ o. Wọ́n lára rẹ̀ o. Ó ní kò ń ṣàti ṣàṣeyọrí. Kò ń ṣàmọ́ tẹ̀síwájú.
ẹ má jẹ́ kí fáyẹ lọ mọ́, ẹ má jẹ́ kí fáyẹ lọ mọ́, ẹ jẹ́ ń dá dúró bẹ́ẹ̀. What am I saying is that ẹ jẹ́ ká jọ wò ó, àwọn gómìnà tó ń kọ lẹ́tà sí tí wọn ò reply, they know what they are doing. Torí wọ́n ti rí ní tó ṣe ní Ọ̀yọ́ pé baba ńlá failure ni. They check the record in Oyo State pé F9 parallel ni. A governor come out publicly that they lost more than 300 Àmọ̀tẹ́kùn staff. Èèyàn ni wọ́n o, ọkọ̀ àwọn èèyàn kan ní o, under the umbrella of Gani Adams, the Ààrẹ Ọ̀nà Kakanfò of Ọ̀yọ́, the president of Ọ̀daràn People's Congress, Ọlọ́tẹ̀ People's Congress, orúkọ tó bá wù kẹ́ pè wọ́n, àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé irú ẹni yẹn náà wá gbé síkọ́tì ilẹ̀ Yorùbá fún? Tí àwọn yẹn ti rí wípé owó security allocation yẹn ló bùlà mọ́ lójú tó fẹ́ bá wọn náà nú ẹ̀. When they know that this man have nothing to offer. Ẹ̀yin tẹ́ ẹ bá gbóyìnbó Amẹ́ríkà yẹn lọ́kọ̀ kẹ́yìn náà try kẹ́ tẹ́ bá fẹ́ gba físà ẹ wá bá mi 2 million ní. Àwùjọ mi láì mí náà ṣe tá a ní ìrọ̀jí mi. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí. Olúgbó, olúọ̀dàn, olórí jagunjagun tó sọ̀rọ̀ rẹ̀ dé abọ́ rẹ̀, àfẹnú. Àwọn ọmọ tí ó jagun lẹ̀, wọ́n wà ńlẹ̀ bèbà, kò lóhun ṣetán láti jagun. Torí ó mọ̀ bó ṣe ń kó ọmọ Yorùbá arúgbó. Bẹ́ẹ̀ mi ọmọ Yorùbá bá bọ́ lọ́wọ́ ẹ̀ kò sí ní tó kàn. It is better we wake up. It is better Yoruba people to reject what did not belong to us. Àkókò náà rèé. So àwọn tó kọ lẹ́tà sí tí wọ́n dá lóhùn. It is because they know. They know the truth. Mo ló lẹ́ fi rí bó ṣe dà. So ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀. Àwọn tèmi ló ń dédé ẹ̀dẹ́ yẹn ṣe rí. Àwọn ọmọ Ìgbòho. No shaking. Olóríire làwa bá tò. Aláṣímẹ̀t làwa bá tò. Ẹni tó ní ìtẹ̀síwájú làwa bá tò. Ẹni tó fẹ́ kópa nínú ọjọ́ ọ̀la tó dára fún ìran Yorùbá làwa bá tò. Ẹni tí ò gbowó síwájú làwa bá tò. Tó sọ wípé ẹ jẹ́ ká wá àlàáfíà sí ilẹ̀ wa. Let us find the total freedom for the Yoruba race. Lèmi fi ń pariwo pé we the Yorubas, we must not lose this opportunity. Wọ́n ní ẹ̀kan l'opportunity máa ń wá. Tó bá dẹ̀ ti wá ká ṣe kí ni ká grab ẹ̀. Á dára fún wa, ojú òní tiwa o. Ìyẹn á yùn lẹ́rùn Èkìtì o. Ṣẹ̀rí wẹ́ pẹ́ẹ́pẹ́ títí ni mo wà, à ń dóde mọ́tò ni o. Gbogbo ń tà fi ṣe ìrìnsẹ̀ ló ti bàjẹ́. Mọ́tò ti bàjẹ́, gbogbo ẹ̀ ti bàjẹ́. Síbẹ̀síbẹ̀ àjẹ́ oṣù wa. Torí pé àwa mọ ohun tó wà ń di ẹ̀. Àwa mọ èrè tá a fẹ́ rí ń di ẹ̀. Pé tọkàn bá balẹ̀ tí ìlú bá tura, olóko á lè roko. Kò yẹ kí ìran Yorùbá máa ṣàgbéjẹ o. No. Ọlọ́run ti dá wa pé so béèyàn kan bá ń sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá, mo ní ìgbàgbọ́ pé ẹ ti dárọ́ mọ̀, ẹ dẹ̀ ti dá òtítọ́ mọ̀. Á dára fún wa o. Àwa máa dé Kwara láìpẹ́. Lọ́dọ̀ wa sí bíbá bíyá 1.5 hours àti dé Kwara State. Pẹ̀lú ìfọkànbalẹ̀ ní ilé nílé wa. Remain blessed. Mo ṣí fìlà fún yín o, irú ẹ̀kún, no shaking.